Ojo dá wọn lóhùn bó ṣe busy tó Sam Ojo kọ́kọ́ mú 1.5 million pé mo rówó yẹn o ẹgbàwó ẹ jẹ́ mọ́ bá ń fàtẹ̀wọ́ ránṣẹ́ sí Sam Ojo ẹgbọ́ evidences àti proof lọ́wọ́ òun ní. Number 2, ǹjẹ́ tó bá ní evidences àti proof lọ́wọ́ ṣé o ṣetán wípé ká fàájá ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àbí wípé o kàn fẹ́ sọ fún mi kí n gbọ́ lásán ó ní gbogbo ọ̀nà tó bá ti wù mí kí n gbé ìgbà mọ́nítọ̀ WhatsApp mi leléyìí lọ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi. Ok nígbà tó máa send mẹ́sẹ̀gì mo ní ta ni pásítọ̀ tá à ń sọ yìí ó dárúkọ bíi nickname bíi kéèyàn máa jẹ́ gbogbo mi fún mi something like that. Ọlọ́run kí ló pè náà mi ìrántí dáadáa máa wo chat wa. Tọ́ ìjọ onífọ́tò ẹni lọ́wọ́ òun ní lọ́wọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi ló bá dẹ̀ sẹ́ǹdì ẹ̀ ó di Sam Ojo mo ní tọ́ kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gangan jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ ká bọ́ sí agbami details. Ó sẹ́ǹdì nọ́mbà wọ́n fi ń reach Sam Ojo ó sẹ́ǹdì ẹ̀ sí mi. Mo ní please send me a detailed voice note so that I can know what is going on and see if it is what I can help you with. Then owó tí ẹ à ń sọ yìí, how did you pay? Only yes into his personal account. Mo ní send the transfer details. Èló dẹ̀ lówó yẹn ó ní 4.2 million. Mo ní okay. Please send the slip of all the payments to me. Kí dẹ̀ ló ṣẹlẹ̀? Now, kí n má bàa bọ́rọ̀ lọlé olópò àbáyé náà máa ń sọ Yorùbá yẹn. Ó sẹ́ndì àwọn kìíní ẹ̀ bó ṣe sẹ́ndì ẹ̀ náà lélẹ̀. Ṣé ẹ ti rí àwọn details owó yẹn lélẹ̀? Ó dẹ̀ sẹ́ndì ẹ̀ torí ẹ̀ lè pé tí proof bá ti wà kò sí wàhálà. Ṣé ẹ ti rí àtẹ̀lé tó ti ya ó ṣáà sẹ́ndì gbogbo ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ní tọ̀. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé àwọn mọ́mí òun who is a widow now wọ́n fẹ́ ta ilé dádì wọn ṣùgbọ́n àwọn ò rí ilé yẹn tà easily and being a member of Sam Ojo's ministry. Bàbá dádì ẹ jẹ́ wá bá wa pray sí ilé tí a fẹ́ tà yìí so that ẹ jẹ́ mọ́ bá wa power tap ẹ mọ́ share rẹ̀ YouTube family ẹ jẹ́ mọ́ bá wa like ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ bá wa share torí flagging ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Now ló wá di pé Sam Ojo dẹ́gbà pé tọ̀ òun á lọ bá yín ṣe àdúrà síbẹ̀ jẹ́ mọ̀ wípé àfà sọ̀rọ̀ Òjó kù ní tilẹ̀ ń tọ́lọ̀ wọ́n ní pé Sam Ojo wá pray sí ilé yẹn láàrin ọ̀sẹ̀ mélòó kan ilé yẹn dẹ̀ di títà. Wọ́n ṣe wá ta ilé yẹn èyí tó kan ìyá yìí was 7 million naira. Okay. Ìyá wa yọ tithe kí náà gbé tithe ìdámẹ́wàá which is 700,000 ìyá sàn yẹn. Ìyá ní àwọn jẹ́jẹ́ ṣẹ̀dẹ̀mọ̀ pé mi Rótìmí Daniel ti sísọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rí tí pásọ̀ kankan bá ń dúnkokò mọ́ yín wípé ẹ̀jẹ̀ kan ọ̀nà ẹ̀jẹ̀ kan o kìnnì kan irọ́ tó tó láyé yìí kò sọ Ọlọ́run kankan tó ń gba ẹ̀jẹ̀ kankan àwọn pásítọ̀ yín ló fi ń ṣararin bù ọ̀nà one of the ìmúnisìn ìwọ̀n nìyẹn. Anyways ìyá san ń bọ̀nà.
Daddy Kalesa, Emini Mrs. Funke Rena, Omo Abekuta Ogun State ni Nisa. Emini ya ọmọ mi tó ń bá mi process kìíní láti ọ̀dọ̀ yín sá. Mo ní school tẹ́lẹ̀ sá. But all of a sudden, we will change into we will shut o da kí má sọ mí. So àti pé kò sí iṣẹ́ kò sí kókó mọ́ kò sí gbogbo nǹkan ṣàtì mo ní school bus kan náà gbogbo nǹkan ṣàtì. Anyway, ìgbà tí mo ní kí ìyá send message sí mi, ìyá ò mọ bọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ straight. Bóyá ẹrù ń bá wọn, èmi wá bínú mo ní ìwọ ọmọ tó reach mi, ṣé o ò lè bá mọ́mì send voice note details tó ṣẹlẹ̀ ni? Torí mọ́mì kàn ń fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ, àwọn ní school tẹ́lẹ̀, àwọn ní school bus, gbogbo yín ò bá ń tẹ̀mí fẹ́ ṣe mí ìráyè ẹjọ́. In Jesus' name. So, you are kind to my God in Jesus. Hello, sir. Ekale, sir. So, ọmọ wọn ọkùnrin wá send message. Báyọ̀ wá, sir. Èmi ni ọmọ àwọn ọmọ mi tó ṣe ìgbà yín sọ̀rọ̀, sir. Sir, bí gbogbo kí ni ṣe ṣẹlẹ̀ ní eléyìí because that was 2023 January. Our family mom only considered Tony. So one plan that was 2022, but they were not able to sell it that 2022 to Fibosi year 2023. Because that's almost the full 2022 year of the charity that they bet more return. Prices down in the it was below the worth of that house as then. So one pastor one were interested in it, but he wasn't willing to pay the amount the children, the owners of the house, wanted to sell it. So I was for 2023. So if it is some Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? Torí kò loud tó dáadáa. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́? Thank you so much, YouTube family. Okay. àwọn ọjọ́ ti kọ́ mi ní pé àwọn ọmọ mi lọ bá wọn pé wọ́n fẹ́ ta ilé àwọn bàbá pé àtijọ́ yìí wọn ò tí ì rí anybody tó máa rà pé kí bàbá wa pray sí bàbá dẹ̀ wà wọ́n dẹ̀ pray ojú few days tí wọ́n pray ìdásí pásítọ̀ tí ò fẹ́ rà ní the actual price tó lè fi sí ó ṣàrà. So that was January and January 4. Between January 3, early January, sir. Between January 3rd and 4th, the pastor in so there is the pastor that bought the buildings and the house, sir. So there's some by the time my queen it took on our mommy is 7 million naira. So ìgbà yẹn náà mo tẹ̀ fi ń ṣiṣẹ́ ní one small company ní ọgbà lẹ́kọ̀ọ́. So mi ò tètè mọ̀ pé wọ́n tẹ̀ ti ta lé yẹn tó ṣùgbọ́n tí mo délé wọ́n ṣe sọ fún mi pé wọ́n ti ta lé o. Mo lè ní òkè kò sí wàhálà o. Láìpẹ́ ìjọ kejì because mi máa lọ sí iṣẹ́ everyday so ìjọ kejì ọ̀sọ̀ àwọn ọmọ mi gbéra lọ sí bank. Mo dẹ̀ lọ send owó. Ó dẹ̀ pé lọ́nà ìwé tight lọ́dẹ̀ máa send. Ìgbà tí mo wá rí information owó tó send pé orí kí ló ṣẹlẹ̀. Ó ní eléyìí for which one? Eléyìí mo wá bèrè lẹ́yìn ọ̀pọ̀ gbogbo transaction owó yẹn tó send. Wọ́n ní eléyìí tight, wọ́n ní eléyìí seed. The first money that she actually sent was 700,000 first, then 1 million naira. 1 million naira ni actually sent tí ó ti àwọn missing part yẹn tí ó ti yọ kúrò. So wọ́n gba 7 million àṣìá ìyá gbéra ń jọ́ kejì lọ báńkì wọ́n san 700,000 wọ́n láwọn tún san seed wọ́n gbin èso 1 million. Okay. Láàrin wọn sá. So wọ́n send 1 million. That was on the 5th of January. Okay.
Money can send the Ubo in a one, you need this money. Pé kíni àná ìgbà yẹn gómìnà tẹ̀ ráyè láti máa control láti máa monitor wọn nípa but ìrísẹ́ mi nígbà yẹn à ń ṣe àwọn project kankan lọ́wọ́ tó yẹ pé ìgbà mi máa pẹ́ dé máa come home late. Wọ́n ní okay eléyìí tó kù lọ́wọ́ yìí that was within 2.5 million and some little change on top ló kù. Wọ́n ní okay eléyìí ẹ lọ wá ọ̀sìn ìgbà yẹn. She was sleeping in church. Then later she was cutting with, at that time, she was cutting with one of the church members. And then you know, more. In fact, the most important was that any was like when our mommy tried the phone seat. But all the church in Ghana during that period, our mommy tried the phone seat. Only only 1 million. Only 1 million. So. Oh, yeah. Kilo ṣẹlẹ̀ báwọn ni wọ́n mi náà ṣe dé ọ̀rọ̀ because as at them mi ò mọ̀ bí wọ́n ti wọ ọ̀n tí Italy àwọn ọmọ wa sì sọ fún wọn pé kilo ṣẹlẹ̀ on the long run àwọn ṣàtúntò wọn ní ilé tó kù just go and use to get a house ẹ̀ lọ́wọ́ àti tẹ̀lé rent o but àmọ̀ pé that time ṣẹ̀ṣọ́ àwọn lè bí àwọn lè rí ilé 2.5 million pé building tó fẹ́ rà kẹ lọ rent tẹ́wá ti rí tẹ́sípẹ́kẹ̀tì ẹ̀yẹ kíkẹ́ kò ní o so àjọ lọ inspect ibẹ̀. Only were okay for you. Okay. Or the so okay. Few days later, that was on the 9th. To say to Mbakwe until us transfer the remaining money. Okulon to pay. Then got Okulon government around the year quite up 150,000 being more. So that was after she has sent the innocent woman into the change on law. But the money pay all they send the 1 million, say only 1.7 money. Then she the law value taking you or the bar 2 law 2 years. Then no fair fishing con. Bye. And then one okay 2.5 million to put you. Hello, they can get it. So, I think speed is that I want to pay on the Sunday. Go to money. Actually, my shilling. It was me on that speed. Money can look one day. It's a way I want to pay seat. Money seat. Money questions move along. But Baba is so quick and send it small. Only no way out of my come back better. Only okay. So going. Ẹ jọ̀ọ́ ẹ mo fẹ́ jẹ́ ká fi ara balẹ̀ gbọ́rọ̀ torí òótọ́ ọbẹ̀ ní ká sọ. Mi sure bóyá before kan tó talé àbí after ìgbà tán talé nìyá jáde fún seed 1 million. But a ti gbọ́ sí pé ìyá san tithe 700,000. Ìyá san seed 1 million. Okay. But nǹkan kan tí boy yìí sọ tí mo fẹ́ jẹ́ ká dìmú tó jẹ́ òótọ́ ni wípé ìyá sọ wípé fúnra ara àwọn làwọn jáde tún lọ sow seed. Now, the first 700,000, 1 million, then another 2.5 million. Ẹ jẹ́ ká mọ̀ gbọ́ lọ. Wọ́n ní wọn kàjọ́lù àwọn onítìlẹ̀ ń tọ́ lọ́hùn. Wọ́n ní àwọn ò tiẹ̀ mọ̀. Ẹ jẹ́ wọn gbọ́ lọ. The following day, we'll text the prophet, pay. This is what happened. Pay, bye. Pay. Okay, ìyá ti send 2.5 again sin. So nínú 7 million yẹn, 4.2 million ó ti bọ́ sí ọwọ́ Sam Ojo. 4.2 million. Èló ló máa kù? Á kù 2.8. Ẹ jẹ́ àmọ́ gbọ́ lọ. Only I'll send the whole I'll send 700,000 right 1 million. She's claiming the seed and which I don't know how the seed came about. But I want to send another 2.5 million. With the date, must be so far. Bye. Other his reply was that okay, I will check. So since then, after that time, you get any or reply me more or so anything more. I'm trying to follow up on day.
about it pay, but they send the 2.5 million at least. If the 1 million cannot come out, it's more okay. Tight. But the 1 million and the 2.5 million, anyone, somebody pay at least I'm appreciative for that. I'm try that throughout that 2023. Any positive me to be positive last. Again, ẹ bá wa power tap come on flag. Power tap 35,000 láti wẹ́ bá wa power tap ẹ bá wa like ẹ bá wa power tap Ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ẹ power tap tẹ́ ẹ bá ti power tap ẹ jẹ́ ká lọ sùn. Ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ. Ọba tó dá mi sí dòní ìyìn ló ń fẹ́ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ. Ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ. Ọba tó dá mi sí dòní ìyìn ló ń fẹ́. Aláyé ló máa yìn ọ́ bàbá Egbe. Aláyé ló máa yìn ọ́ ọmọ. Ẹni tó ti kú ó lè yìn ọ́. Aláyé ló máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú ó lè yìn ọ́. Aláyé ni ó mọ yìn ọ́. Ọmọ power tap ẹ jọ̀ọ́. Owó ọpẹ́ rẹ dà bàbá, owó ọpẹ́ rẹ rèé. Owó ọpẹ́ rẹ bàbá. Ijó ọpẹ́ rẹ rèé rótẹ́ gbogbo ara rẹ o. Mo ti gbé Jésù gíga. Ijó dà. Egbe. Láti gba ọpẹ́, láti gba kábíyèsí wọ́n ń fi Ọlọ́run lọ́wọ́. Láti gba ọpẹ́. Ẹ̀ẹ́dẹ̀ ń kí bàbá. Ẹ̀ẹ́dẹ̀ ń kí bàbá, mo fẹ́ kí bàbá ni. Ọ̀ya rò tẹ́ fẹ́ jùlù, wọ́n fẹ́ jùlù sọ́lọ́run. Mo fẹ́ kéwì bàbá. Mo kọ nǹkan lẹ́ẹ̀kan. Wọ́n ti ń pa ìpẹ́rẹ́ mọ́ mi lára. Kí lè wá kọ tó tó irú tẹ̀? Wíníwíní yìí. Kí làwọn àjọ̀nú ń wò? Àjọ̀nú ò tiẹ̀ lè gbà torí ni ó tún gbé wá. Súré fún wa lónìí bàbá wa ọ̀run. Àgbójú wa sókè sí ọ. Sókè sí ọ, ìwọ tó súré f'Abraham la bàbá wa. Jọ̀wọ́ súré fún wa. Ó tún gbé bẹ́ẹ̀ ni kejì rẹ̀ ẹ ṣeun láì àti wọ 52,000 ní ìkúkú ní wà ní ti. Heaven yóò ṣọ view1 ní heaven yìí. Mo Samuel mo rí yín mo ráyọ̀ ọ̀run yẹn àjọ fi ṣèrè jẹ ni ilé ológo yẹn àjọ fi ṣèrè jẹ ni. Rotẹ́ kùndùsì fún yín. ọ̀rẹ́ yẹn àti ẹsí olúọmọ láti jọ ẹ̀mí mi ti fẹ́ mọ́ kẹ́tọ̀ sọ kankan kùdùsù fún yín. Mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí pé kí ló tún jẹ́ bẹ̀ wọ́n ti jẹ́ mi ìgbọ́ ìtàkùn kan mo ní ìgbọ́ ẹsẹ̀ díẹ̀ sí mi. So 700, 1 million and 2.5 million ọmọ ìyá dẹ̀ pé Prophet Sam Ojo. So di nǹkan bíi April again tí mo tún bá wọn sọ̀rọ̀ tí mo tún chat wọn pé bye daddy bye. Tó fi wá respond ní May tó fi wá send 1.5 million nínú owó yẹn. 1.5. Ṣé àdúgbò lọ́wọ́? So ní 1.5 million. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní àsìkò tá a dé yìí. In all fairness, ẹ jẹ́ kọ́kọ́ mọ bá ń fi àtẹ́wọ́ ránṣẹ́ sí Sam Ojo pé nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a mọ̀ tá a dẹ̀ mọ̀ wípé ọ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ ò jáde mọ́
wípé first and foremost Sam Ojo dá wọn lóhùn bó ṣe busy tó Sam Ojo kọ́kọ́ mú 1.5 million pé mo rówó yẹn o ẹgbàwó ẹ jẹ́ mọ́ bá ń fàtẹ́wọ́ ránṣẹ́ sí Sam Ojo ẹjọ́ mo serious ẹ bá ń fàtẹ́wọ́ ránṣẹ́ sí Sam Ojo. Nípa kan ní kí o mẹ́ta làtẹ́wọ́ yìí àtẹ́wọ́. Níṣojú ẹ̀mí wa báyìí la ṣe gbọ́ tí àwọn pásítọ̀ míì sọ wípé ṣé owó tán bá ti san fáwọn pé wọ́n ti san fún Ọlọ́run pé Ọlọ́run ti ná owó yẹn. Wọ́n lọ́lọ́run ti ná pé ṣé bá a rí fídíò yẹn ṣé early this year ni àbí late last year tí wọ́n ní láti lọ fi ọlọ́pàá mú pásítọ̀. Ṣé owó lówó padà mistake lẹ́ni í ṣe olóhùn ìdá owó yẹn padà. Ṣùgbọ́n Sam Ojo kò ṣe bẹ́ẹ̀. Ó fi ti kí ni ṣe ọmọlúàbí ìtorí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ bá ń fàtẹ́wọ́ kẹ́ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Sam Ojo. Ó ṣe kí ni ó kọ́kọ́ san 1.5 million lára owó yẹn lẹ́ẹ̀kan sí Sam Ojo pẹ̀lú. Ẹja continue. There are some things like ó wà tí àwọn ọmọ mi fẹ́ clear gan tí a bá wọn tàfi clear and the remaining change was that as at then Amy so she little marriage kékeré ni so and I was facing some accommodation challenge. Owó yẹn ni àti wife mi àfi lọ sí move lọ sí Ẹ̀pẹ́ àfi lọ gbalé and set up things and she was heavily pregnant that time during that mean. In fact, 3 days after that day, the wife to put to bed, so when that she had hospital bills and other things. But our mommy, how this the only reason be what was on late for a new year that 2024 so you could run through to this year. But also some old linear. 3 weeks after the landlord bound when you went to that lake and to rally low landlord bá pé wọ́n ti dalé ẹ̀yàn sọ pé ṣebí àti fún owó lé ẹ̀ṣẹ̀ wà lọ dalé wọ́n ṣe renew ẹ̀ wà lọ dalé pé kò ra ìdá ọ̀yá ẹ̀dá ó padà landlord refuse to give them money ní ẹni tó lọ ralé wà tún wá bá wọn pé they have sold this house so if you have limited time leave this place pé everybody kó wá lé ara ẹ̀ so okay so wọ́n rò pé kí láti lè ṣe. So láti gbà yẹn gé àtún wò pé àti lè try láti get another little funds again from the Prophet Bank but it was not forming what coming at all because àwọn èèyàn dá sí àwọn ní church àwọn èèyàn dá sí wọ́n put mask pé at least ó yẹ kí owó yìí wọ́n ti lè gbà sí padà because even àwọn èèyàn members ní church àwọn èèyàn dá sí náà wọ́n dá sí pé ó yẹ kí ọ̀nà àwọn elders gan ló fún wa ní information pé ká bá yín sọ̀rọ̀ pé ẹ máa lè help out. Wow. Yeah. Now ó mì wípé lára àwọn tó wà ní chọ́ọ̀chì káàkiri náà wọ́n mọ tá a dúró fún. Ìdí ẹ̀ leléyìí tí mi ṣe kí ń yá yàbá káàkiri. Ìdí ẹ̀ leléyìí tí mi ṣe kí ń tojú bọ ohun tí ò bá kàn mí. Inú mi dùn fún nǹkan tí ọ̀rẹ́ mi sọ pé ìkan lára àwọn elders ní church ló sọ wípé ẹ lọ bá ẹni báyìí bóyá ó lè ràn yín lọ́wọ́ lórí owó yín. Wọ́n dẹ̀ wá lóòótọ́ ẹ jẹ́ ká gbọ́ tán kù few seconds. Kìíní ti kọ̀sí ìwé bó ṣe máa ń rí màmá ń gbà mí lẹ́gbẹ̀ẹ́ màmá máa pè fún ọ ní 5k ẹjọ́ ẹ fún 10k wọ́n máa bá pè yàn káàkiri. They don't like it and they have had the information of what happened. So they were expecting that the prophet just send the money just without even prolonging. So it's just really frustrating. They go àwọn èèyàn kan láti máa pè pé báyọ̀ máa ṣe ní kan tó lè ṣe sí. So that's just actually the evidence that we know. Please, I want to send you Oski Papalilo Bali. If you want to àwọn kẹta kan sọ pé àwọn nìkan ló kún jẹ most people have left this place. Àwọn èèyàn tó kọ̀ wọ́n àbí wọ́n ti ní ibi tó ń ti lọ wọ́n kàn ṣe dúró ní penny time bí àti náà ló bá sọ pé everybody move. Mama herself, she doesn't have a place that she can say she's moving to. She doesn't have a place. She doesn't have a place. So sir, please sir, anyway, help us sir. Now, ọgbọ̀n òru òkun àgbọ̀n
now ní last week tí èmi gba gbogbo àwọn information yìí mo ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni tí mo mọ̀ tó lè bá mi bá Sam Ojo sọ̀rọ̀ mo kàn sí wọn à ń fa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà lọ́wọ́ tẹ́lẹ̀ èmi àwọn àti Sam Ojo ìyẹn sì wà nínú pipeline tí mo dẹ̀ mọ̀ pé ọ̀nkú mi yìí àbẹ́lẹ́dùn àbá fẹ́ àmọ́ra jù báyìí lọ torí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà tí mo dẹ̀ máa ń dúpọ̀ àwọn gan mọ̀ pé tí wọ́n bá ń wò mí báyìí wọ́n mọ̀ pé a ní àwòwò kọ̀ọ̀kan ní bóyá bíi January or February wọ́n dúnkokò mọ́ mi mo dúnkokò mọ́ wọn padà ṣùgbọ́n bó ṣe yẹ kó rí náà nìyẹn tá a bá ń bára wa rẹ́rìn gbogbo ìgbà ó túmọ̀ sí wípé àṣọ tọrọ fúnra wa ṣùgbọ́n lẹ́yìn ìdúnkokò mọ́ra ẹni kìnìkan tọ̀ àṣẹ́tù padà tá a dẹ̀ dọ̀rẹ́ dáadáa wọ́n máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu èmi náà dẹ̀ máa ń kán tó sọ pé kí n pè àwọn báyìí tí mi bá lè pè wọ́n máa ti fi mẹ́sẹ̀sì lẹ́fọn torí wípé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ náà ni ara ń fẹ́ ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ní ẹni tó bá tún juni lọ ó lè juni nù mo wá gbé ọ̀rọ̀ ìsíwájú mo ní ẹjọ́ sà ọ̀rọ̀ eléyìí tá à ń try láti yanjú tẹ́lẹ̀ ìkan ṣùgbọ́n ṣé eré lèyí opó lárábìnrin bàbá rẹ̀ dẹ̀ sọ pé kí n jọ kí n di fún àwọn ní àwọn evidences payment yẹn one pé ó ṣe pàtàkì káwọn lè sẹ́ndẹ̀ sí Sam Ojo nítọ̀ èmi á ṣèyẹn mo dẹ̀ sáré forward àwọn papers yìí sí wọn wọ́n dẹ̀ rí lóòótọ́ later bóyá jọ́kejì àjọkẹta wọn ni ṣé àwọn people lè ṣe voice note dẹ̀ ti wà lẹ́ẹ̀ náà already pé at least to confirm nǹkan tó ṣẹlẹ̀ torí there are a lot of people tí Sam Ojo máa ń deal pẹ̀lú in a day and in all fairness he might not even remember kò sí wàhálà mo bá dẹ̀ tún forward ẹ̀ sí wọn wọ́n dẹ̀ promise mi wípé kí n má worry pé àwọn á yanjú ẹ̀. nígbà tó di ní àná àbí kí lànà àná ni Sunday àbí Saturday mo ṣàrà jókòó sí etí bẹ́ẹ̀dì mi àlùjọ̀nù ń gbé àwọn nǹkan kan wọ́n ń fún mi ní lecture mò ń kọ́lẹ̀ bí mẹ́sẹ̀gì ọ̀nkú mi ṣe wọlé nìyẹn mo wá rí receipt mo rí receipt 2 million naira pẹ̀lú mẹ́sẹ̀gì tí bóyá tí bọ̀bọ́ ẹ̀ sẹ́ndì sí wọn wá anyhow ṣá mo rí receipt 2 million naira bàbá yẹn dẹ̀ sẹ́ndì ẹ̀ sí wọ́n dẹ̀ fi voice note tì í kí ni mo sọ wọ́n fi voice note tí mo ń bọ̀ ká gbọ́ mẹ́sẹ̀gì kan sẹ́ndì sí mi. ẹ̀rọ bọ́lá mi Sàámú ti sanwó àwọn pé yẹn fún sanwó fún onírọ̀lẹ́ yìí o ó pè mí ó ní o ti ṣe o ti kí oníkẹ́ chọ́ọ̀chì pé ọmọ yẹn ó dẹ̀ kàn fún 2 million tó ń sọ fún ọ sí tiẹ̀ nìyẹn o so ẹ bá mi